Africa Content TV. mo rántí lọ́jọ́ wọn làwọn láwa ṣeré ní àfọmọlọlé wọn ní àmúwá ẹjọ́ máa lò ní owó òfòmù rẹ̀ lọ́dọ̀ọ́rọ̀ owó sulemọ́nà mi àlàó mo bá kí mo ní sàjọ ṣiṣẹ́ ni máa ní báwo bàbá ọgbọ́n ló bá yọ pílẹ̀ sí mi àlàó ìgbà yẹn ó dẹ̀ ṣe ẹsẹ̀ kan wá tún ìkúnlẹ̀ sulemọ́nà ọmọlẹ́mi lówó ẹsẹ̀ sí ó dìgbà òkè ilẹ̀ ní ilé wa ló wà láyé ọmọlẹ́ ń bí ògbó gbogbo ọmọ ẹgbẹ́ wọn jápa wọ́n bá mi sẹ́ wọ́n bá mọ́tò ìjà là ń pa mo lẹ́kùn ibi tí mo máa gbà ní sí ibi tí mo máa tẹ̀sán bàbá yìí gbà tó ní mo rí rẹ̀. ọmọ láì sáré sílé mọ́nà mi àlà inú ilé ìgbàlẹ́kùn ni mo yọ sí mo wá ra aṣọ aláṣọ mo ní bá àwọn ìwé ṣe ń bì ṣùgbọ́n aláwọ̀ máa ní bàyá ẹlẹ́kúnlé aláàánú ni wọ́n ń bí kàkà kan ṣe é fún mi Sulemọ́nà mi àlàó wọ́n ní máa wọ̀nyí wọ́n po tí mo mú mo jẹun mo ní ìdáwà bàjẹ́ yìí kọ́ àwọn ní kíni òfò yín ni ẹ máa yí jẹun kankan. mo wọ balẹ̀ aláwọ̀ mi sílẹ̀ létí pàṣípà lọ́dọ̀ ọdún yẹn bàbá níwálé ọlọ́run bá mi gbọ̀rún kẹ́wọ́ kábíyèsí owó ọbẹ̀ láì ṣàwọ̀ kí ló ṣe ló wá bù. yóò máa yọ ọmọ ilé ilé ìlú gbogbo ọmọ ilé ilé ìdàlẹ́ ọmọ ilé ilé dákẹ́rọ́ tó má dàbí irọ́ mélòó ní ilé owó ọbẹ̀ yẹn gangan ìwọ́n tó bí síbí gangan wádà mi lọ́wọ́ bọ́yọ̀ ti mú ẹ̀wọ́ bẹ́ẹ̀ rí. kò lè mi sílẹ̀ mọ́nà àlàó wa. ilẹ̀ yóò ní àìjẹ́ sílẹ̀ mọ́nà bàbá ọgbọ́n. ibi tẹ́jọ́ wà yìí Eastern Unity. tẹ́lẹ̀ kankan ọ̀gbọ́n. ebùdó mi yóò. ẹ tọ́jú bàbá wọn lé fẹ́sẹ̀. bàbá kílé Sanwó-Olú sáwọn sani gbọ̀ngàn. ebùdó mi yóò. mo tọ́ra kátàkátà lọ mo tàkà bá ń bọ̀ bí iye ebùdó mi yóò. àlàó mi sì lè wà lọ́gbọ́n. iṣẹ́ ọkọ ọmọ mi arúgbó wájú òdòdó bí akéré lè lójú arúgbó ọmọ mi iṣẹ́ ọkọ akéré lè wájú. wọ́n ti bàbá mẹ́bí ìgbà kẹ́gbẹ́. judgement aláwọ̀ èsì ó mọ yàn judgement májú ojú gbọdọ̀ májú ẹni kí làbà sí ọ májú iṣẹ́ ọkọ. àwọn tí Moscow rẹ̀ kí ni àwọn Moscow màmá rẹ̀ o. ṣẹ̀dá lájọ àkókò arúgbó. àwọn tí kì í na mọ́ Moscow màmá rẹ̀ o. àwọn tí kì í na mọ́ Moscow màmá rẹ̀ o. àwọn tí kì í na mọ́ Moscow màmá rẹ̀ o. fúbọ́là ni wọ́n bọ́ọ̀lù àwọn olóyìn dá. Oṣù West Prince ẹ̀jẹ̀ tí lukú máa rún lọ kàn lè ṣe é ṣe lukú máa rún lọ. Ìwé lukú máa rún lọ West Prince. Oṣù West Prince ẹ̀jẹ̀ ti slide back out. Ọmọ ẹ̀jẹ̀ mọ̀ ní sára rẹ̀. Ọmọ ẹgbẹ́ mọ̀ bí sára. Rúkúmọ̀ àrùlọ̀ ṣọ́nà àbádé. Oya tata slide. Èyàn tó lówó ni kò sọ̀rọ̀ owó. Ọláṣílẹ̀ lówó ló ṣe sọ̀rọ̀. Àwọn tí Moscow rẹ̀. Àfúyẹ́ lówó ló ṣe sọ̀rọ̀. Ìyẹn ló kú. Ọláṣílẹ̀ lówó ló ṣe sọ̀rọ̀. Kò sí ṣẹ́ẹ̀sì mo kí yẹ kí wọ́n wọ̀ ṣe. Àwọn tí Moscow lẹ́rí ẹ̀ o. Ìgbẹ́ ọ̀tá pọ̀ máa jẹ. Ìyẹn ló kú. Ó di ọmọ ọ̀gá blessing tó sọ̀rọ̀. Kò sí
lukman ngarulo ọmọ ẹgbẹ́ mọ ìbára náà ṣe west prince náwó mi sílẹ̀ ṣe west prince wọ́n bẹ̀ sílẹ̀ wílẹ̀ wọ́n bẹ̀ sílẹ̀ oṣù sáyé tata ṣe sílẹ̀ ẹni kí ni mo dún fẹ́ kọ́lẹ́ òun ọba ṣe fẹ́ mi. tí wọ́n sì bèrè ló fàṣẹ ọlá sílé èèyàn yìí. àlùbáríkà ń kọ́ lọ́wọ́ ṣẹ́rí o mo kọ́ ní ilé kìkì wọ́n bá yé náà ló mọ́ mi o. wọ́n bá sí lóru wọ́n sì mọ̀ orí tó mọ́ lọ́dún. èmi ò rówó fàyọ̀ àfi kí n dúpẹ́ ò rówó fàyọ̀ àfi kí n dúpẹ́. lukumọ arúgbó mo gbọ́dọ̀ dúró. ó sọ elépo wọn ní oṣù àmàjì. ọmọ ẹgbẹ́ mọ ilé àjọjọjọ ní dẹ́kunlé. oyè west prince oyè west prince ẹgbẹ́jọ sí ilé mọ́rọ̀ ògùnlé aláàrẹ lóra. síláì tààtà tààtà ìbékàrẹ́ sylvester ugbóòrò bàbá ìlò ọ̀gbìnrin bàbá ìlò ìbàmẹ́fì ìwòrò bàbá kẹ́fì. sylvester ugbóòrò ẹgbẹ́ ti sùn lé mọ́rọ̀. Slide dada, ẹ jẹ́ kéyìnbó bàtà èèmù náà bí ẹbí ẹ̀ náà. ẹ jẹ́ kéyìnbó bàtà èèyàn ṣe slide dada. mo ṣe west prince ló ń náwó múlò bàbá tó wà lé o. olówó tata mo ṣe lukú mọ arúgbó náà yóò mọ̀ ọ́n ṣe. mo tọ́jú gbogbo géèkìngé géèkìngé gbogbo géèkìngé ṣáìtàtà ṣẹ́ẹ̀sì mo ṣe ṣẹ́ẹ̀sì gbogbo géèkìngé. alópẹ́ 2020 mo bí ẹbí wọn gbogbo kéèkìngé sílé bàmọ́rùnú àfúnlẹ̀ gbogbo kéèkìngé ọ̀nà tó bí sílẹ̀ ẹ̀rọ oníṣìlẹ̀ wọ́n fẹ́ sílẹ̀ wọ́n fẹ́ sílẹ̀ máa di báyìí. gbogbo kéèké yíba sọ bí ayé gbogbo kéèké wọ́n jọ wà náà ni. gbogbo kéèké olóko kò ní sí ṣọ́ra ṣòro. tọ́jú slide tata afúyẹ́ ọ̀dọ̀ yóò ṣoṣo ọmọ jùlọ lọ́sùn ẹ̀. ẹ̀bá ká afúyẹ́ iṣu ọ̀tá kò ní sí ṣòro. ó ṣe ká mọ́ bàbá kálí lẹ́yìn náà ni. gbogbo kéèké láìtàtà náà ni. ó ṣe slide tata láìtàtà náà ni. slide àwọn kan ayé wá sí sọ́ni àṣìṣe wọn fẹ́ kú. ẹnu ṣe é. ìwọ́wọ́ ayé wá gbowó ní orí olówó ṣàdéhùn. ó ṣe ní kàtàkà orí olówó ṣàdéhùn. olówó ṣàdéhùn. ó ṣe kàdí ó ṣe kàkàmà orí olówó ṣàdéhùn. orí olówó ṣàdéhùn. ó ṣe kọ́ àmọ́là olówó ṣàdéhùn. ó ṣe kọ́ àmọ́là olówó ṣàdéhùn. slide. What is going on is who mo wá gbọ́n. ilé iṣẹ́ lónìí ló lè lu wa. iye ìyá mi wálé. iye ìyá bá mi lò. iye ìyá mi wálé. Àdìsá. Àdìsá kò South Africa Àdìsá. òun jẹjẹ máa ní bàbá lè ṣe. gbogbo twenty sport oní South Africa ta lè àṣẹrẹ níbi ìjọba nínú àṣẹrẹ nínú jọba ìyẹn ló ká fẹ́ la. tó bá sọ pé ìta ọmọ yìí kò ṣàníwọ̀n sọ. tí wọ́n bá sọ pé ìta ọlọ́mọdé lè ṣàníwọ̀n sọ. ṣẹ́rí South Africa yẹn wọ́n ti mú gbogbo ìlú.
àwọn títí ṣẹ́fún rẹ̀ o máa ń tọ́jú bàbá lóko mọ̀ ní ṣe olùkọ́ aṣáde ẹ̀jẹ̀ mi gbogbo ó ṣe fly tata ẹ̀jẹ̀ kàtà ló ṣe kàtà. wọlé promise àwọn wa ní ẹ. yàyà bàtà ọmọ bá ní olùkọ́ aṣáde. ó ṣe fly tata ó ṣàṣì ẹsẹ̀ òní gé ojú ẹ̀ òní fọ́ ó máa lọ bẹ́ẹ̀. aláwọ̀ ní súnlẹ̀ lọ́wọ́ ìyá ẹ̀dẹ́kúnlé ìbàrá ń jọ ọmọ àwòrán nìkan nígbà tí ò sí kankan àwòrán nìkan. olùkọ́ aṣáde ti pẹ́. fly data ìbàrá ń jọ ọmọ àwòrán nìkan nígbà tí ò sí kankan àwòrán nìkan. wo baba kevin wo baba mevin méjèèjì lọ́wọ́ rọ̀pọ̀ làbíkà ìfẹsẹ̀ tara sílẹ̀ aláṣẹ KNM ìfẹsẹ̀sà KNM ìfẹsẹ̀sà ọmọ sotile bẹ́ẹ̀ sílẹ̀ ìgbẹ́kúlẹ̀ o ti ní bọ́sẹ̀ rí o bàbá adéwálé tó bá fẹ́ ṣe pàtí ìdè sálí kó lò kó rí ilé ṣe rí o bàbá adéwálé aláṣẹ KNM ìfẹsẹ̀sà owó ọpẹ́ ló ná ó láwọn ọjọ́ bẹ̀rẹ̀ láti kékeré ní owó ọpẹ́ ló ná aláṣẹ kí a lé ìfẹ́ sẹ́sà olú owó ọpẹ́ ló ná òbí South Africa wọ́n tó bọ̀ ní kí ọ̀. ó tún wọ́n mọ̀ yáyé o oyin tí mà lákọ̀ ṣọ́rí kò ló tó lóko ìṣọ́rí àbúrò nílò ó ṣàmùlò lọ ojú yọ. ọmọ pẹ̀lú kí ọ̀gá ìjọba sílẹ̀ ní àlà o. ṣé ẹ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ àwọn àgbàlagbà ní ilé sílẹ̀ mọ́nà ìyàlá ọmọ pẹ̀lú kí ọ̀ ló ń lé o. Eba adúpẹ́ fún ọlọ́run ọba sùn ló lọ́dọ̀ ní àlà o. Gbogbo jáde fún ọ̀rọ̀ tó káyọ̀. Gbogbo South Africa ọmọ fẹ́ ní kí ọ̀rọ̀ tó káyọ̀. Ọmọ ṣe ọ̀tọ̀ síláì tata gbogbo mi sílẹ̀ dé kúló. owó ẹbí mọ́mọ́ nù. Owó bàbá akẹ́kọ̀ọ́ ọlá bàbá mẹ́fì rè é.